أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد. adúpẹ́ ní lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Ní àìnígbára wa ní àkókò, à ń kíra wa kú ìmúra Ramadan tọ́lọ́run bá ti ní kí wọ́n rí oṣù lálẹ́. So wọ́n ti ń kéde pé wọ́n ti rí ní Saudi, ṣùgbọ́n tọ́kàn àwa ni pé kí wọ́n rí ní Nàìjíríà, so tàbí ìlú tó bá súnmọ́ wa tí mọ̀tọ́ lè wà papọ̀. So inshallah tí sultan bá ti kéde, àwẹ̀ ó bẹ̀rẹ̀ náà pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run. So kọ́lọ́run bá lè kọ́lá kó sálẹ̀kùn àwọn lórí ẹnì kọ̀ọ̀kan wa. Náà lórí ọ̀rọ̀ kò ṣe mufti tí ń lọ lọ́wọ́, ẹlòmíràn mọ̀ kí la fẹ́ gbà ń bẹ́, àyíká fẹ́ gbà ń bẹ́ pọ̀. So kí ni ipò Rabita Ọ̀yọ́ State lórí ọ̀rọ̀ yìí? Kí ni túmọ̀ Rabita? Òun náà ni àkójọpọ̀ àwọn ìmáàmù àti àwọn àfà ní Ọ̀yọ́ State. Ìjókòó wáyé lánàá, Ọlọ́run sì fún àwa náà l'opportunity yìí pé ká wà níjókòó yẹn ní àná, tí gbogbo àwọn bàbá pẹ̀lú àkóso bàbá wa ìmáàmù àgbà ti ilẹ̀ Ìbàdàn tí wọ́n jẹ́ Grand Chief Imam of Ọ̀yọ́ State. So tó jẹ́ pé àwọn ni gbogbo àkóso yẹn wà ní abẹ́ wọn. Ìjókòó náà mo kàn fẹ́ sáré sọ sọ́mùrì rẹ̀ torí pé tẹ́lẹ̀ ilé rọ́sùn lálẹ́ ní ìsẹ̀ àátò bísí pẹ̀lú ọ̀rọ̀ Ramadan ká lè bá a mọ ipò Ọ̀yọ́ State ní orí ọ̀rọ̀ kò sí mufti kọ́lọ̀ǹkọ́ sálẹ̀kùn àánú rẹ̀ ní fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìjókòó yẹn ó ní àlùbáríkà tó pọ̀. Nínú àwọn tí wọ́n kí n kọ́kọ́ sọ díẹ̀ nínú àwọn tí wọ́n wà ní ìjókòó yẹn kí a lè bá a mọ̀ pé kì í kàn sí ìjókòó arúmọjẹ kan. So ìjókòó àlùbáríkà òun ni ìjókòó náà. Wọ́n bẹ̀rẹ̀ látòrí àbáwá àgbà ìmáàmù ilẹ̀ Ìbàdàn, wọ́n wà ní ìjókòó lánàá. So bàbá wa Mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá tí ó jẹ́ pé láti Ọ̀yọ́ State náà wọ́n ti wá. So bàbá wa Dr. Bari wọ́n wà ní ìjókòó. So bàbá wa gbogbo àwọn káńsù ọba mọ̀ kí mọ́mọ́ tó ń dárúkọ. So mo fẹ́ kó lórí ti Ìbàdàn. So nínú àwọn tó wà ń bẹ̀, aṣojú láti ọ̀dọ̀ ìmáàmù Ọ̀yọ́, ṣe mọ̀ pé Ọ̀yọ́ ò tí ní máa bọ̀tẹ́ ní tí sì ń sojú ìmáàmù Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n wà níjókòó. Ìmáàmù wa nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n wà níjókòó. Ìmáàmù Gbọ́ra wọ́n wà níjókòó. So látòkè Ògùn àwọn èèyàn wá, Ìbàràpá tí ń lè máa rántí àwọn ìlú, Òkè Ògùn wá, Ìbàràpá wá, Òkè Ọ̀yọ́ State mẹ́ta náà ni Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, Ìbàràpá, Òkè Ògùn. Gbogbo àwọn aṣojú yẹn, àwọn ìmáàmù yẹn wọ́n wá. Nínú àwọn tí wọ́n tó wá, àwọn náà ni bàbá wa Mudiru Mahad Dr. Nasir Abdulsalam wọ́n wà ní ìjókòó. So wákìlù wa láti ilé ike wa ní Karachi, àkọ́kọ́ ilé ike ní ilẹ̀ Yorùbá. Èèyàn bá dàtà rò pé èèyàn ọkọ̀ jókòó kẹ́kọ̀ọ́ ní orí àga ilé ike wa ní Karachi ni. So aṣojú wa láti bẹ̀. Ilé ike wa ní madrasa dáwà, so bàbá wa Sheikh Bashir Adelani wọ́n wà níjókòó. Ilé ike wa ní Manhattan, ilé ike bàbá wa Abdulkarim Ahmed Al-Rufai rahimahullah wọ́n wà níjókòó. Gbogbo àwọn ìmáàmù local government, so káwá bọ́ sórí àwọn olóyè. Bàbá wa Chief of Staff of Ọ̀yọ́ State, bàbá wa Professor Kanil Ọlọ́ṣọ̀ wọ́n wà níjókòó. Kódà àwọn ni wọ́n ṣe rìádà ìjókòó yẹn. So bákan náà nínú àwọn tí wọ́n tó wà ń bẹ̀, bàbá wa sí Amirul Waizin Ọ̀yọ́ State kọ́ ni, bàbá wa Muhyiddin Najmuddin Al-Kubra wọ́n wà níjókòó. Nínú wọn ni Sheikh Akewà Gold, Wazirul Muslimina fi Wilayati Ọ̀yọ́, bàbá wa Sheikh Akewà Gold àwọn wà níjókòó. So àtàwọn èèyàn ìjókòó yẹn pẹ̀lú sọmárì tí bàbá wa Professor Kéèké tí wọ́n darí ìjókòó, wọ́n kọ́kọ́ sọ
gbogbo ìgbésẹ̀ kí nìdí tá a fi pe meeting wọ́n jẹ́ kó yé wa pẹ̀lú ntẹ́mi náà ti sọ tẹ́lẹ̀ tá a jígbọ́ lẹ́nu àwọn àgbàlagbà wípé nígbà tí ẹni tó jẹ́ mufti ní Ọ̀ṣun state tí ẹni yẹn ti kú bàbá wa Dahak so ọ̀rọ̀ Rabita bó ṣe pilẹ̀ ìtàpọ̀ lórí rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kí n tó máa sọ lọ mo gbọ́dọ̀ sáré yà bẹ́ẹ̀ sẹ́rí ẹ má jẹ́ ká torí pa fẹ́ sáà establish àwọn nǹkan kan ká wá fẹ́ máa fi kíní ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìkan wọ́n yín dáfí bàbá wa mọ́mù Ẹ̀gbá lánàá áhìn sì fẹ́ kọ́rọ̀ yín ogun wọ́n yín dáfí bàbá wa mọ́mù Ẹ̀gbá lánàá nínú ọ̀rọ̀ tí bàbá wa mọ́mù Ẹ̀gbá sọ wọ́n pílátífọ́ọ̀mù kan lórí pé wọ́n yan mufti lágégi ní Ìkòròdú torí pé kì í ṣe mufti ilẹ̀ Yorùbá so ẹni tí wọ́n bá jẹ́ mufti ilẹ̀ Yorùbá ìmáàmù olórí ó mú wá sí Rabita so pé Rabita ti àìmá wal ulama ìmáàmù ló kọ́ ṣáájú ìmáàmù ló supersede àwọn ìlú yẹn so àwọn àfáà ní ìlú náà gbọ́dọ̀ wà ń bẹ ìmáàmù èkó gan àwọn èèwà sí Rabita ó láwọn ìdí o wàhálà so ìmáàmù ìlú ní ọ̀pọ̀ fẹ́ nìyẹn kalẹ̀ so wọ́n á ń lọ ń bá bàbá wa pé bàbá wa ìmáàmù Ẹ̀gbá bàbá wa Báńgbọ́lá kí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Rabita bàbá dẹ̀ sọ pé àwọn lè máa rántí nǹkan míì àwọn sì lè gbàgbé nǹkan míì káwọn máa rántí ṣùgbọ́n òdodo làwọn sọ so wọ́n sọ báwọn àmọ́ nínú nǹkan tá a kàkún pé bàbá wa gbàgbé ni tàbí ké bóyá ìjàgbà so bóyá ìjàgbà ó ní pé bí wọ́n ṣe kọ́kọ́ sọ ọ̀rọ̀ Rabita pé nígbà ṣáádámù lọ múrò rí wá wọn wá bá dádé àwọn wọn wá bá bàbá tó bí àwọn so nǹkan so wọn kọ̀dà ń sọ pé àkọ́kọ́ mufti ilẹ̀ Yorùbá ó ní wọ́n dàpọ̀ nìkan látọ̀yọ̀ ó tako àkọọ́lẹ̀ ṣáádámù gangan so ó tako àkọọ́lẹ̀ ṣáádámù tó wà ń bí sẹ́rí àwọn àmọ́ síta láwà gbọ́bà ní ẹsẹ̀ ó tako àkọọ́lẹ̀ ṣáádámù ló jẹ́ pé tíyàn bá fẹ́ àwọn tí tàrífù wajiz bí Rabitatil a'immati wal ulama fi biladi Yorùbá mọ́ndò á 1964 so látọ̀dún tí wọ́n ti dálẹ̀ bàbá ra sọ so ìtàníṣókí ó ní wọ́n ra sọ ìtàníṣókí nípa dídá Rabita lẹ̀ ó ní bóyá kí n zoom ẹ̀ka ìlérí so tọ́lá àwọn èèyàn kàn máa pa ìtàn tí èsà ara rẹ̀ so akàsí photocopy bẹ́ẹ̀ la fi sẹ́ǹdẹ̀ sáwọn ibì kọ̀ọ̀kan so kí wọ́n sáré wọ́n sì sọ kínní tọ́bọ̀ àwúlá 1990 ó kù bí ọdún méjì tí ṣe Ádámù ó kù ó ní wọ́n kọ nǹkan yìí so nínú rẹ̀ ẹni tí bàbá wa yẹn dá akọ pé ní mufti àkọ́kọ́ àwọn kọ́ ni mufti àkọ́kọ́ o ní tí ṣe Ádámù sọ bí yìí wọ́n fi rinlẹ̀ pé ẹni tó jẹ́ president general bàbá wa bá sùnù ní Ìbàdàn bíi àwọn ni president general àkọ́kọ́ fún Rabita so nígbà àwọn ọdẹ sọ náà wọ́n ní wà awwalu mufti libiladi Yorùbá ó wà Sheikh Ahmed Al-Rufai Muhammad Bello àbí ọ̀nà ni ẹ̀jẹ̀ ń kàdára Muhammad Bello Ibn Uthman so bìrọ̀bùwátì ààrẹ so pé àkọ́kọ́ mufti fúnlẹ̀ Yorùbá gbíram Ìbàdàn náà ló ti wá tí àkọ́kọ́ president general ṣé Ádámù lọ́kọ́ọ́lẹ̀ ẹ̀rí pé tí àbáwá mọ́mọ́ Ẹ̀gbá sọ ó ti takò tí ṣé Ádámù kọ́ọ́lẹ̀ so mo kàn fẹ́ jẹ́ ká lọ bẹ̀yẹn pé ẹjọ́ ẹ má jẹ́ ká máa fún irọ́ lọ́rùn káwa máa fẹ́ tẹ̀rọ mọ́lẹ̀ àkọ́kọ́ mufti fún gbogbo ilẹ̀ Yorùbá kátà bàbá wa Ahmed Al-Rufai tí wọ́n gbé bàbá wa Sheikh Abdul Karim so tí bàbá wa Sheikh Abdul Karim gbé Alájà Kaula kẹtù gbọ́ ìdí tábà Alájà Kaula fi máa sọ pé ọmọ ìpìlẹ̀ làwọn kẹ̀kẹ́ àkọ́kọ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá bàbá wa Ahmed Al-Rufai yẹn òkè ààrẹ rahimahullah kọlọ̀mbá ní kẹgbọ́n àgbàgbà tí wọ́n ti lọ àwọn làkọ́kọ́ so kó tó di pé bàbá wa sọ pé súnmọ̀rọ̀ isu sáni lè Rabita al-a'imma ba'da wafati al-awwal so wọ́n tó kọ mufti sáni ba'da so mufti sáni ni alhaji Muhammadu Sani ibn Abdul Qadir so kambo àbí nǹkan fi madinati Èjìgbò tàbí Ìjẹ̀bú Òde so Ìjẹ̀bú Òde gan ni mufti ẹlẹ́ẹ̀kejì ló tó wà kí tó sọ̀yọ́ so ń tá a rí nínú àwọn tànàkùdọ́ àtàwọn ọ̀rọ̀ tó takora wọn pẹ̀lú ìtàbí tí wọ́n lọ sí ẹni kámẹ́rà ó clear lọ́dọ̀ tèmi o so pẹ̀lú àwọn ìtàbí tí wọ́n lọ sí yẹ á rí pé tànàkùdọ́ ti forí gbára wọn ó ti pọ̀ ó fi hàn pé ìyẹn kọ́ la fẹ́ lò kódà ìtàn pé ṣé Ádámù àwọn ẹni fowó ralẹ̀ àwọn ẹni ṣe kìíní kan ìtàn yẹn ọ̀lọ́
gbogbo ìyẹn kọ́ la fẹ́ ọ̀yà nínú afẹ́rìd ká gbà pé ṣáàdàm kódà àwọn ẹni ọkọ̀ délẹ̀ ká gbà bẹ́ẹ̀ ẹgbẹ́ ni kì í ṣe léèké Rabita wọn pè tó bá ti jẹ́gbẹ́ kì í ṣe wìrásà àwọn àbá yìí dẹ́ fàníyàn dáadáa kó wọn mára pé babalá níyàn dáadáa kódà ìtàn tó fẹsẹ̀ múlẹ̀ náà ni pé wọ́n ní pé àwọn ìsìlẹ̀ àkọ́kọ́ sẹ́kítírì bí a ṣe sọ bí ṣáàdàm àkọ́kọ́ sẹ́kítírì kì í ṣe pé wọ́n gbà wọ́n á fún so àwọn ìtàn tó takora wọn pọ̀ nbẹ ìyẹn jẹ́ kó yá pé ẹjẹ́ á fi tẹ̀yìn ẹlẹ̀ kódà kọjá pé ṣáàdàm ni wọ́n dá Rabita lẹ̀ àwọn ni wọ́n kọ́ gbogbo ẹ̀ àwọn ní ẹni gbogbo àfikàrù ẹnì kankan gbò kún wọn lọ́wọ́ orúkọ tí wọ́n pè òun kò sí wọ́n kí lórúkọ rẹ̀ kò sí monopoly bẹ́ẹ̀ so ti bá kò sí monopoly bẹ́ẹ̀ pé a sọ yìí pé ìtẹ́bà ti wá sọ ìlàbẹ́gẹ́ àwọn gẹ́gẹ́ ò síbẹ̀ wọ́n ń gbàmọ̀ràn ni tó bá jẹ́ pé wọ́n bá fẹ́ ṣe àsọ̀bíyà ni wọn ò ní jẹ́ pé mufti àkọ́kọ́ Ìbàdàn ìmáàmù at the same time kódà nígbà ṣáàdámù tó ń ka gbogbo wọn lọ wọ́n tó ní àyà kìbárù lil ulama so nígbò tó di ọwọ́ àwọn bóyá bíi 80 so wọ́n tó sọ bíi pé ṣàṣìyàtò Rabita so nígbà táwọn àgbàlagbà kan tó ti ń lọ tán wọ́n ní al-ulama al-kibar al-mufti Burhanuddin Alaka Ìbàdàn so àbámu nígbà náà ni ó tó ti ń lọ sẹ́yìn pé wọ́n sọ pé láti 64 dọ́rọ̀ 90 ní àwọn fẹ́ sọ àwọn bíi 80 tí a tún sọ̀rọ̀ wọ́n ní bákan náà Sheikh Abdulkarim Rifai sahibu tafsir akbar wa ma'ahu Abdulhadi Bello Inakoju An-Nahib so nínú àwọn tí a mú bàbá wa Burhan yẹn Ìbàdàn ni wà ń bí àwọn ní mufti àwọn tó wá jẹ́ àdọ́wù lájínà ó ní bàbá wa Abdulkarim tí a jọ mọ́ bàbá wa mufti ìtàkọ́kọ́ yẹn lẹ́yìn ìgbà náà Sheikh Murtada Abdulsalam mudiru limadi al-arabi so wọ́n ní bàbá wa Murtada Abdulsalam yóò àfáà ti wa so alladhi yahtawi ala alifi wa mi'atay tilmid aw aksar so wọ́n ní tó jẹ́ pé ọmọ akéwù wọn nígbà náà ó lé ní 2000 so ti bá àbí ala alif wa mi'atay bí 1200 ọmọ akéwù wọn lé ní 1200 so nígbà náà so inú àwọn àyà kìbárù ìrànmọ́ tí a tó múlẹ̀ yóò bá Ìbàdàn ti di mẹ́ta o so tá bá sọ̀rọ̀ pé ẹjẹ́ wá fi gbogbo eléyìí òǹlẹ̀ gbogbo ìtẹ̀ tí bàbá wa bá ń gbọ́ láti wọ́n sọ yẹ ìtànàkùdọ́ ti pọ̀ àbẹ́ ọ́tàkù àkọọ́lẹ̀ ṣó Adam tó bóyá káwọn tí wọ́n lọ bá ní bèrè ìtàkùn ó tún wá àwọn tí wọ́n bá tún lè rántí dáadáa so tàbí kí wọ́n bẹ̀ kan gbé tí à ń lọ́wọ́ tí wọ́n bá fẹ́ bo òdodo mọ́lẹ̀ ní ta wá fẹ́ lò ní pé níjókòó lánàá so lẹ́yìn ìgbà tí bàbá wa Professor Keke chief of staff ní ọ́n tòótọ́ torí pé wọ́n yẹ ní chief of staff wọ́n sọ níṣẹ́jú wọn lánàá pé bàbá wọn Ìbàdàn wọn ò sí èèyàn fún lóyè chief of staff níyé torí pé tí wọ́n bá wà ń Rabita òun yẹn sakótọ́ bá nu so wọ́n máa ń haraka Rabita ni so ń gbà wọ́n sọ gbogbo ìtàn yẹn tán bí ìgbà tí ẹni tó jẹ́ mufti tọ̀sún kú nǹkan so bí a ṣe gbé lẹ́tà dìde látọ̀yọ́ state yìí pé rotational ni wọ́n ń ṣe nínú Rabita Ọ̀yọ́ state ní mufti kan o torí àwọn oyè báyìí ó ti wà nílùú báyìí àwọn oyè báyìí ó ti wà nílùú báyìí àwọn oyè báyìí ó ti wà nílùú báyìí ipò mufti tó sílẹ̀ Ọ̀yọ́ ló ní ń bọ̀ wọ́n dẹ̀ sẹ́ndì lẹ́tà yẹn ẹni tí wọ́n fi lẹ́tà yẹn rán chairman alálàjì lónìí ṣé wàá ṣì máa tẹ́rẹ́ ni wọ́n fi lẹ́tà yẹn rán àáfàá náà sì bọ́ ọ̀ta chairman alálàjì lónìí ní Ọ̀yọ́ state wọ́n bọ́ ọ̀ta tí wọ́n sọ̀rọ̀ wípé àwọn ní àwọn mú lẹ́tà yẹn ní 2022 làwọn ti sẹ́ndì lẹ́tà yẹn lọ ẹ̀wù 2022 wọ́n fún kọ́pì wà ní Americas kọ́pì wà fún ìmáàmù Èkìtì so gbogbo àwọn bígo tí wọ́n tọrọ kankan wọn ajáde ilé lórí tó fi dòní àfi ká wá gbọ́ pé wọ́n kàn wà mú ẹnìkan sẹ́wọ̀n kí wọ́n ti rọ́bìṣì Ìbàdàn so ìyẹn lọ́wọ́ fantáwọn àbáwá fi dó lórí yìí pé ṣé Ìbàdàn ní ọkàn àbí Ọ̀yọ́ state lọ́kàn ẹni tí ọ̀rọ̀ Ìbàdàn sì mú kalẹ̀ gbogbo àwọn ìmáàmù ìlú yòókù àti gbogbo àfà táwọn tí mo dárúkọ níbẹ̀rẹ̀ yẹn wọ́n dẹ̀ stamp ẹ̀ pé bàbá ibi tẹ́ ẹ dúró sí ńlá dúró sí mufti wa o tó jẹ́ pé ńlọ́kàn òun náà ni Dr. Bari kò sí èkú ń bẹ̀ kò sí kinní kankan bẹ̀ ẹ̀tọ́ Ìbàdàn ní Ìbàdàn já fún so tí ń yọba kódà nígbà tí mo lọ wo interview tí wọ́n ṣe fún mufti Kòròdú interview tí wọ́n ṣe fún wọn sọ ń bẹ̀ wọ́n ń ka dùstúrù Rabita wípé ṣáàdáhùn sọ pé gbogbo tí wọ́n bá ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé secretariat Rabita ni wọ́n ti gbọ́dọ̀ máa ṣe tó bá ti jẹ́ official something ó wà nù dùstúrù tí wọ́n kọ́ lẹ̀ nígbà tí wọ́n fẹ́ ànọ́ọ̀sì ẹni tí ó pè rẹ̀ mufti ṣé ibẹ̀ ní ẹ ti ànọ́ọ̀sì wọn
síbẹ̀ ni wọ́n ti kéde táyé ti gbọ́ wọ́n dábàá ń bẹ̀ ẹ wá lọ kéde wọn ní Èkó ìyẹn gan ti tako kíní ẹni ẹ̀dẹ̀ ní prófáìlì wọn tọ́ọ̀lù prófáìlì wọn Ìlọrin Kwara State ní ọkọ̀ bẹ̀tẹ̀lẹ̀ nígbà ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wọn á sáré lọ parẹ́ wọn pa ẹ̀rọ báwọn yóò ti káǹkan lẹ̀ àwọn èèyàn ti kíkọ ẹ̀ so Ìlọrin ò sínú lẹ Yorùbá débi kí ẹ bá ti ẹ̀jẹ̀ lọ ní tẹ́ bá ní àwọn kan ní ọmọ Ọ̀yọ́ ní wọn kẹgbẹ́ lọ wọ̀ Kwara gbogbo tí lẹ́yìn kọ̀ọ̀kan wá tó ti yé báyìí dé sí ìmáàmù Èkó ní ọba mú Èkó lẹ́gbẹ́ so kódà bàbá aṣọ Adam rahimahullah ẹ má jẹ́ kí àsìkò ọ̀rọ̀ ètò so stand Ọ̀yọ́ State tá a dúró lórí ni pé bàbá wa Dr. Bari àwọn ni Mufti tí Ọ̀yọ́ State fà kalẹ̀ kò sí ní tá a fẹ́ gbà ń bẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́tọ̀ ẹni so ọ̀rọ̀ tí mo sọ yìí ní stand bàbá wa Mọ̀mú Ìbàdàn òun ni stand bàbá wa Mọ̀mú Ògbómọ̀ṣọ́ wọ́n wà ní meeting gbogbo alájọ stamp ẹ̀ Mufti ilẹ̀ Ọ̀yọ́ State Mufti Ọ̀yọ́ State kì í tó Mufti Ọ̀yọ́ State ṣẹ́ tí wọ́n wá látọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn náà níbi táwọn bàbá Mọ̀mú Ìbàdàn dúró lórí òun ni wọ́n wà bàbá wa Nájímùdín Àlìkúkúrá ibẹ̀ wọ́n dúró lórí bàbá wa ní Mádùlẹ̀ Arọ́bí Mùdírù Máàd ibẹ̀ ni wọ́n dúró lórí bàbá Mùdírù Máàd tiẹ̀ ṣàlàyé pé bàbá kílẹ̀ tó ń jẹ́ kékeré ó ti bẹ̀rẹ̀ kò ní di kásẹ̀ tó mọ́ sọ pé lórúkọ rẹ̀ bẹ́ẹ̀ bá ń lọ ní tó ẹnu wọ́sọ̀ kan Ọ̀yọ́ State ẹnìkan kan ò lè kó wa má ẹ̀rẹ̀ so ìyẹn ni communique yẹn dẹ̀ ti wà ní ìta sẹ́rí ẹjọ́ tó lọ mo rí kíní kan wọ́n fẹ́ sọ níbi tí dò ní nígbà tí àwọn kan fẹ́ gbé kíní sórí kíní bàbá Mùdírù Máàd so lẹ́tà yẹn ni màá sáré mu jáde tẹ́fì mọ̀ kí wàláì òdodo lágbára ìmọ̀ bóyá orí kíní bàbá Mùdírù Máàd ó ní lẹ́tà ẹ́ẹ̀dì wọn òun náà ni a fi kọ kíní so àsáàrí arínílárọ̀ àsìlílé ìbò so yẹn tí wọ́n wà ń bẹ̀ lé ìbò ni pé the office of director of the Center for Arabic and Islamic Training Agege Lagos Nigeria Fadilatu Sheikh Muhammad Habibullah Adam Al-Alori may Allah protect him extends its profound gratitude to Fadilatu Sheikh Abdulrazak Sutibai Abdulaziz Shola on his appointment as the Grand Mufti of Yoruba Land Edo Delta under the aspects of the League of Imam and Alpha Southwest Nigeria. Sẹ́yìn kí tábàrí pé wọ́n ní àwọn League of Imam and Alphas. A wà béèrè pé League of Imam and Alpha wo níbo ẹ bá ní gé fídíò bí tí President General ti mú jáde pé ẹni tá yẹn ṣe bí President General ni ó sọ tàbí PRO ẹgbẹ́ ta ni PRO ẹgbẹ́ League of Imam and Alpha àwọn èèyàn Mufti. So ṣùgbọ́n tọ́yọ̀ State Ọ̀yọ́ State ti nominate sandiwadu Ọ̀yọ́ State ti nominate Mufti fúnlẹ̀ Yorùbá nígbà ẹ̀pọ̀ Ọ̀yọ́ State lọ́kàn so wọ́n á announcement pé ẹni tá a fẹ́ lò ní ògbé reject ẹ̀ náà wọn ò lè sọ pé àkọlọ́kàn lẹ́tà ti wà lọ́dọ̀ kálukú ẹni wọ́n bọ̀ tàn ọ̀rọ̀ lẹ́tà kọ́ wá defend ẹ̀ pé kò sí lẹ́tà láti 2022 tí nǹkan bá tiẹ̀ wà change ẹ̀ padà round table meeting ní ọ̀jẹ̀ kò wà ní jẹ́ pé ẹnìkan kan dé in tí ń dun àwa nu kì í ṣe èébú gbogbo àwọn bàbá wa ni wọ́n tó ti báyìí òótọ́ rò ní amọ́sọ láwọn àdákẹ́ lára àwọn àìsè gbẹ̀wò dání náà so stand the Rabita Ọ̀yọ́ State náà afààná ọlọ́m̀bẹ́lọ́n Ramadan so inú wá sí gbogbo tí ń ṣẹlẹ̀ báyìí ẹ rí i pé àwọn èèyàn ti ń gbò tọrọ yìí àwọn sọ pé tẹ́bá ti wọ́n lóṣù lè jáde ìjọ kan oṣù ọjáde ìjọ kan a ní astronomy tẹ́ ń sọ yìí ó sì á di wàhálà ẹ̀ sí àwọn èèyàn sàbẹ̀ para wọn lé lórí wọ́n sì à ní bàbá àwọn ọmọ ẹgbẹ́ wọn ti sọ̀rọ̀ kátàkà mẹ́rin pé ẹni máa ń pọ̀ ọ̀rọ̀ oṣù ṣé tábà fẹ́ yẹn Mufti ṣé torí ọ̀rọ̀ oṣù nìkan lọ̀rọ̀ Mufti ni ẹni máa ń pa bẹ́ẹ̀ sí ń wọ́sù èmi gán máa ń pa rẹ̀ tí n bá browse ní sí máa sọ bí ti dábẹ̀rẹ̀ Ramadan 2030 ó sì á di wàhálà sẹ́yìn ẹ̀ special ni sáwọn ní ń kọ́ sí gbogbo àgbáyé ni ṣebí kálukọ́ browse ni ó sọ wọ́n ń dá déètì tíyàwó yóò bímọ fún yín ẹ̀ ṣe lọ́ máa pẹran súná kẹ́ẹ̀tì lọ́ máa mú kínílẹ̀ pé a bímọ ìjọba yìí o a sì súná ọmọ ìjọba ṣe fẹ́ẹ́ dùn náà ni tẹ bá náwọn aláṣọ́rìn bá lóṣù ní jáde àwọn àṣọ́mọ́ nìkan wọ́n lóṣù ní jáde o so àwọ̀ àwò tó bá ti jáde àbẹ̀rẹ̀ àwẹ̀ lọ́ba tán ṣebí Saudi náà wọ́n lọ astronomy náà wọ́n sọ ká ní òní jáde wọ́n ò tó kó ní sẹ́pọ̀tà àwọn yẹn tí ẹnìkan ń sọ nígbà mọ̀ sọ́rọ̀ tó ní pé wọ́n dá February fòyàwó àwọn pé ní òbí wọn àbí nǹkan bóyá August àbí nǹkan wọ́n ní ọdá December ìyàwó bímọ lọ́gọ́sì
so December ní scan sọ wọ́n bí wọn lọ́gọ́sì sẹ́wọ̀n sọ pé náà àní sísúná mẹ́ torí pé ìmọ̀ astronomy ìmọ̀ sáyẹ́nsì ó ti gbé jáde so rárá mo yẹ ṣe bá inú wa wá dùpẹ́ alhamdulillah Mufti Ìlọrin ṣé Sùlámọ́nù ní Kíjípà wọ́n sọ̀rọ̀ àwọn náà sọ pé ìdẹ́gbọ̀n pé Ìlọrin òdò lórí pé àwọn wo tí Ìlọrin bá ń púfù pé kíní kan ìmọ̀ astronomy sí wọn ọ̀mọ́ Ìlọrin ni Ìlọrin gbọ́ òdò lórí rẹ̀ náà Ìlọrin òdò lórí rẹ̀ Ìlọrin gangan máa ń dóde pé tí Sultan bá ti kéde ni torí Ìlọrin gbà kan dá nọ́ọ̀tì làwọn wà gbogbo ẹ̀yà fàtẹ́ wa máa ń sọ̀rọ̀ lórí social media jẹ́jọ́ máa lọ́rin ṣé ìmọ̀ ìyèpẹ̀ àbí máa fálákì àbí astronomy Ìlọrin fi máa ń mọ́sù súnmọ́ lè rù yàtì ní Ìlọrin fi ń mọ́sù lẹ́sìn máa sọ pé ẹ̀yìn làfà gbogbo ayé ẹ̀yìn làfà gbogbo ayé so àwọn èèyàn yìí náà ni wọ́n fẹ́ máa wá tún dá nǹkan lẹ̀ nípínlẹ̀ mi Mufti Ìlọrin gan sọ pé tí wọ́n bá rọ́ṣù lónìí tí Sultan bá sì ti kéde ẹ̀hẹ́n tá à ń fẹ́ nìyẹn ìmáàmù Èkó ti sọ tiẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti sọ tiẹ̀ àwọn ìmáàmù Àgbọ̀yé yẹn ti ń dé ẹja mi ẹja wọlá pọ̀ tí ọyọ̀ kì í ṣe káwọn èèyàn máa ń ṣe ìmọ̀ astronomy sí adé wàhálà tó bá béèyàn ọmọ gan kò ní browser ní ìsìn 2040 wọ́n sọ̀rọ̀ ìjọ tí Ramadan 2030 àbí nǹkan báyà 32 wọ́n sọ Ramadan méjì ni ó wà àgbà kan December àgbà kan January so ní ó wà nínú ọdún kan kọ́tán ṣé pẹ̀lú tí wọ́n sọ ẹ̀fẹ̀ mi náà jẹ́ Mufti ilẹ̀ Yorùbá mo ti mọ̀ ń pa kíní báyìí wọ́n sọ pé tó wá di 2030 Ramadan méjì àgbà kan January àgbà kan ní December sẹ́yìn wá ní Mufti Ọlọ́run ṣàánú wa a ti rí stand wa lọ́yọ̀ state àwọn bàbá wa tí wọ́n dúró lórí nù ní tí wọ́n sì dúró lórí àwọn ọmọ wọn la dúró lórí tó sì yé wa so ẹnìkan wà lè máa dọ́gbọ́n fà ìdí àkó sí monopoly nínú ọ̀rọ̀ kìíní association ní Rabita so kálukú ọjọ́ múrò rí wa ni kò sí ti ń jẹ́ pé so kò sí ti ń jẹ́ pé ẹnìkan wà wá tó bá dà tí wá sọ ni rárá o ìyẹn ti kọjá lọ so 20th century láwà yìí kọ lọ́mọ so láyéláyé àìsàkó tó bá nù àfi bẹ́ẹ̀ tó bá sì jẹ́ àti pẹ́ bá ní àní ẹ̀kọ́ àní àti kékeré kan wọn náà mọ́ríkàsì lọ gbọ́dọ̀ bá sí kí lórúkọ rẹ̀ àásọ̀dọ̀ Rabita tìlì mọ̀ríkàsì yìí so àwọn àfáwọ́ sì dájú mọ̀ mí ilẹ̀ lọ́wọ́ tán ṣùgbọ́n pé pè lẹ́ yóò bá yóò jẹ́ Rabita tìlì àyè mọ́tì wà lórí so ẹni tó bá jẹ́ mọ́ọ̀mù ìlú àtàfà àti mọ́ọ̀mù mi yẹn bá recognize fún ọjọ́ máa bọ̀ so ó ní o ibi tọ́rọ̀ dídú báyìí ní ìsinú àbàtí wàá gbọ́ so ẹ̀fẹ́ fọ́jú gbogbo ẹ̀ nù àwọn odò lọ́yọ̀ state àbẹ̀ ní kankan sí Ọ̀yọ́ state ní mushkila kankan alhamdulillah subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk á pàdé lórí rédíò lálẹ́ inshallah àmọ̀ ìṣẹ̀lẹ̀ kú bẹ́ẹ̀ akí àbáwá Mufti ilẹ̀ Yorùbá àbáwá Dr. Bari so gbogbo àwọn àfà wọn ti stamp ẹ̀ báwọn ọ̀gbẹ́ni márùn yarọ́bí àwọn wàkìlù wa láti Karachi ilé kí wọn ní dáwà gbogbo àwọn bàbá àwọn olóyè ẹ̀sìn àbáwá kí wọ́n gbóòdì àwọn gẹ́stamp ẹ̀ àbáwá Najimuddin Al-Kubra kódà àbáwá Najimuddin Al-Kubra bàbá Najimuddin gángan so àwọn ní àkọ́kọ́ oníwàásí Amirul Wa'izina ilẹ̀ Yorùbá gbogbo ẹni bẹ́ẹ̀ bí kìíní tí ń ṣe ọ̀dà mùkọ̀ kódà fọ́tò òbí kì í ṣe máa ń sáṣẹ ọ̀gá bá bí wọ́n tó ṣe ń gba owó fún Rabita gbogbo ẹ̀ wà lákọọ́lẹ̀ gbogbo àwọn àbáyé náà sì wà lálórí rẹ̀ náà ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ ètò ipò àrísọkọ́lá ilẹ̀ yẹ bó ló ṣe jẹ́ ọkàsàrédé wù ní Bódìjà ni ẹ̀jẹ̀ àfihàn lẹ̀ ní ọkọ̀ lábẹ́ sọ so Ọlọ́run ọ̀sán subhanaka wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.